ká lọ wo bí eégún Ori-Ade bó ṣe fẹ́ ṣe rí. àwọn eégún alábala ni wọ́n kọ́ jáde, ẹ jẹ́ ká gbọ́ orin wọn ká sì gbọ́ ewì. Bí ẹ bá wo àwọn eégún akéwì yìí, aṣọ kan náà lò, uniform ni àwọn onílù wọn náà, uniform kan náà ni wọ́n wọ̀. Adébí méjì kọ́dé ọba nínú alábẹ́lẹ́ sọ̀jẹ̀ má bàjẹ́ jẹ́dé bàbá àbẹ́jì. Egun Oniba Ekun abọ́lẹ́dọ̀yẹ. Mọ̀dé bàbá wò bí ìrọ̀mọ́ tó gbàdú fún bàbá yà fọ́tú ọ̀rọ̀. Ògúndàdé ó ní ìgbà ọ̀nà. Ògúndàdé ó ní ìgbà ọ̀nà. Ọmọkànnà lórí báwọnú tiwa o. Ògúndàdé ó ní ìgbà ọ̀nà. Ògúndàdé ó ní ìgbà ọ̀nà. Ọlọ́kànnà lórí báwọnú tiwa. Eré kú òòlù. Ẹ̀kún jẹ́ ìwù lójú ọmọ ẹlòmíì. Agbádẹ́rẹ́jà lójú ará oko, síngírẹ́tì lójú alárùn tàwa. Ori-Ade lélẹ́rẹ́ ní ẹ̀dákun ẹ̀bùn òdélẹ̀ ẹ̀kú. Egun Oniba Ekun ọlọ́yẹ ẹjọ́ mi. Iṣẹ́ àlòkù ẹ̀mí ẹkùn ìdírí ìsáìsá ìwòsàn yẹtọ̀ ìlú òṣòlù. Ilé ìsẹ́mọ̀ ògbọ́n ọ̀dọ̀ ọmọ akẹyọ̀. Kẹyọ̀ mi ò kẹyọ̀ sára ìgbàtí ìrẹ̀rù ọlọ́yẹ. Adédi méjì wàá lóore wàá bọ̀ ẹ́ ẹni bẹ́ẹ̀ ni ọmọ ẹ̀bọ̀ lò nílé bá. Ọmọ náà ọkọ̀ tó ní iṣẹ́ rí. Àkàtọ́ lẹ́rí ọmọ àgbẹ̀ ní òmùjẹ̀. Ọmọ kọ́kọ́ kọ́wọ́ kọ́kọ́ jẹ̀wà. Yàbọ̀ gèdègbè bí ọlọ́wọ́ ọ̀kọ̀délé iṣẹ́ rí. Bàkẹ́sọ́ ògàdùkù, ó lórí bí ògàdùkù kùté. Dandan ni kí ẹni ìfà gbélé mọ́. Láìláyé ọ̀dẹ̀ ni bàbá wọn yìí ṣe. Kìmí ìrọ́lá, kìmí ìrọ́sùn ọmọ àkẹ́sọ́. Ewì àti orin láti gbọ́ lẹ́nu àwọn akéwì yìí. Tẹ́ bá wò ó dáadáa, a rí i pé wọ́n gbé máìkì, wọ́n gbé tẹ̀lé wọn. Bákan náà ni a ti rí àwọn oníbàtà, àwọn náà wọ́n ti wọlé. Àwọn onísákárà ni à ń wò yìí.
gbogbo àwọn lọ́balọ́ba ni wọ́n ti wà níkàlẹ̀ lórí fíìdì tí Ori-Ade ti máa ṣeré báyìí. Ọba onígbòǹgbò ni ẹ̀ ń wò yìí. Àwòyẹmí Ọ̀rajà ó wà ń bẹ̀. Bákan náà ni ọba Moruf Alàgbè òun náà wà ń bẹ̀. Ṣèbẹ́ ń wo àwọn eégún alábálá bí wọ́n ṣe set. Stage ni a rí tí wọ́n tẹ́ fún àwọn oníbàtà yìí. Àrà ọ̀tọ̀ òun ni eré oníbà yìí. Bí àwọn lọ́balọ́ba ṣe ń dé bẹ́ẹ̀ ni kábíyèsí fúnra wọn wọ́n ti wà lójú agbo Oniba Ekun. Àwọn Ori-Ade àti ọmọ ẹ̀ wọ́n ti ń tẹ̀lé ọba Oniba Ekun bàbá yìí. Ẹ̀rí pẹrẹmbẹ ẹ̀rí wo lè ní. Aṣọ míì ni Ori-Ade ló gbé yìí. Òun àti ọmọ ẹ̀ wọ́n ń gbé aṣọ kan. Ẹ rí i pé oríṣi kan náà ni wọ́n ń gbé méjì méjì. Ẹ rí i pé ó ti gbé mi yìí. Bàbá wa ayé mojúbà àwọn ní wọn ń kalẹ̀ yìí. Bàbá wa ayé mojúbà a kí yín ẹ kú ọdún ẹ kú àṣeyẹ o. A kí àràbà tí tó kó ìlú Ọ̀tà ẹ kú ìjókòó ń bẹ o. Ẹ kú ọdún ẹ kú àṣeyẹ o. Ori-Ade ti ń lọ gbé aṣọ míì báyìí. Bó ṣe ń gbé aṣọ yìí bẹ́ẹ̀ lọ́mọ ẹ̀ náà ń gbé irú kan náà ni wọ́n jọ ń lò bẹ́ẹ̀. Aṣọ tó gbé filẹ̀ ni àwọn onílù ẹ̀ lò. Ó ti lọ gbé aṣọ míì báyìí. Ọba Saidi Fálóhùn Odùsànyà ẹ kú jókòó ń bẹ o. Ọba Alágbára ẹ kú kalẹ̀ ń bẹ o. Ọba Morufu Alàgbè ọba Onímẹ̀ràn tìlú Mẹ̀ràn ẹ kú kalẹ̀ ń bẹ o. Ọba Onígbòǹgbò a kí ẹ̀yin náà gbogbo ládéládé tó wà ń kalẹ̀ a kí gbogbo yín o.
bẹ́ẹ̀ ni wọ́n ń ru ọtí tẹ̀lé kábíyèsí ní kábíyèsí ń há ọtí káàkiri agbo bí wọ́n ṣe ń há ọtí yìí bẹ́ẹ̀ ni wọ́n fi béèlì owó sí i. Oníbà ẹ ṣọdún yìí ẹ túṣẹ̀ mí o. Ẹ ti rí bí wọ́n ṣe ń mú owó àti ọtí bí wọ́n ṣe ń fún àwọn èèyàn ní ìkàlẹ̀. Aṣọ mélòó lẹ fẹ́ kà mélòó lẹ fẹ́ wí tí Egun Ori-Ade Egun Oniba Ekun tó lò lénìí. Òun àti àwọn oníbàtà náà ṣe àǹkó aṣọ tí ó lò yìí. Ìyá gan ti ìlú Ìkọ̀tún ni ó náwó fún Ori-Ade yìí. Ẹ rí i pé Ori-Ade ó ti gbé aṣọ míì. Mélòó la fẹ́ kà mélòó la fẹ́ rò mélòó la fẹ́ sọ nínú aṣọ tí Ori-Ade tó máa lò. Ẹ̀tún ti rí ipò ti gbé míì aṣọ míì ló tún gbé yìí. Oníbà ni wọ́n tún yà sí ẹ̀yìn ẹ̀ yìí. Wọ́n ya Oníbà síwájú wọ́n tún yà sẹ́yìn. Ọba Elégbè Ògún Àwò ọba Ọ̀tọ̀ Àwórì akíyìn ẹkú kalẹ̀ ń bẹ̀ o. Ọba Onígandò ẹkú kalẹ̀ ń bẹ̀ o. Ọba Eléwù akẹ́yìn náà. Ọba Àdọ́jan ti Ìkàrẹ́ ẹkú kalẹ̀ ń bẹ̀ o. Ẹ̀rí ti APC òun ni àwọn èèyàn ni wọ́n tún wọ̀ yìí. Ẹ tún rí i pé wọ́n tún mú ìgbálẹ̀ dání. Àsìkò wa rèé àwa ló kàn. Àwa ló kàn. Àwa ló kàn. Àwa ló kàn kíní wa ni àwa ló kàn.
aṣọ ti road òun ló tún gbé yìí. aṣọ míì ló tún gbé yìí. bàbá wa ayé mojúbà àwọn ẹlẹ́rí tí wọ́n ń fún eégún ní owó yìí. Ori-Ade kékeré ló ti ń jó káàkiri agbo yìí. aṣọ yìí ti bẹ̀rẹ̀. Ori-Ade kékeré ló ń ṣeré lọ́wọ́ yìí. Ori-Ade kékeré ló ń yíṣọ lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ rí bó ṣe ń sọ, ẹ rí bó ṣe ń rí aṣọ yìí lẹ́ẹ̀mẹ́sàn-án mẹ́wàá. eré tó ń ṣe ó wú àwọn lọ́balọ́ba lórí, wọ́n dìde wọ́n bẹ̀rẹ̀ sí náwó fún un. ẹ rí i pé Ori-Ade kékeré ó ti di aláǹtakùn, ó bá ń fi irun ta afẹ̀yìntà. ẹ rí bó ṣe ń gbé àwọn aṣọ yìí, ẹ rí i pé Ori-Ade kékeré ó ti kó kékeré o, ó ti di ńlá.
Ori-Ade kékeré bó ṣe ń yí aṣọ ní kankan ìjèjì. Ó ti dé orí bẹ́ǹṣì tí wọ́n sá aṣọ sí, ibẹ̀ ló ti máa gbé aṣọ báyìí. Eléyìí ga láti orí bẹ́ǹṣì ó sọma sílẹ̀, ó tún gbé aṣọ ó tún yí bíríbírí. Ìmí ló tún ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ tún rí ẹ rí bóyá tún rí Oniba ló mú wá fún àwọn ọba níbi tí wọ́n jókòó sí. Àkí kábíyèsí ẹlẹ́gbẹ́dá ẹ kú kalẹ̀ ń bẹ̀ o. Ẹ rí Ori-Ade ó tún yí aṣọ yẹn. Ẹ rí bó ṣe ń rí lórí ìrànràn. Kábíyèsí ọlọ́tọ̀ àwọn náà ti dìde, wọ́n ti wá náwó fún Ori-Ade kékeré. Àwọn kábíyèsí wọ́n tún ń náwó yìí. Blanketi lẹ́rí tó tún rí yìí. Ó ti gbé sí orí báyìí. Blanketi kékeré lẹ́rí tó ń yí yìí. Ẹ rí i pé eré gidigidi ni eégún kékeré yìí ló ń ṣe. Bàbá wa kábíyèsí ẹlẹ́gbẹ́dá àti ọba eléwù wọ́n ti dìde, bẹ́ẹ̀ ni kábíyèsí Oniba náà wọ́n ti dìde. Àwọn baálẹ̀ ni wọ́n bẹ̀ sí náwó fún Ori-Ade kékeré yìí torí eré tó wú wọn lórí pọ̀ ni. Lẹ́yìn èyí ó ti wọlé okùn ńlá Ori-Ade àgbà ló jáde báyìí. Àwọn ìyá àgbọ̀jẹ̀ náà wà kalẹ̀ yìí. Kábíyèsí oníkọ̀tún àwọn ni wọ́n dé yìí. Ori-Ade lẹ́rí tó ń lọ gbé aṣọ yìí.
eégún alábala ni wọ́n gbé ẹ̀bùn wá fún kábíyèsí yìí. Wọ́n fi eégún ta ọba, wọ́n fi ta wọn lọ́rẹ. Owó bẹ́ẹ̀lì ni ẹ̀rí tí kábíyèsí tí ó ń fún àwọn eégún akéwì yìí. Bí wọ́n ṣe pọ̀ tó, eégún bẹ́ẹ̀lì kan ni 50,000 ní bẹ́ẹ̀lì kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ ni wọ́n mú àwọn eégún wọ̀nyí ní kọ̀ọ̀kan. A kí Oníbà ẹ kú ìnáwó, owó ẹ̀yọ̀ ní sú iná. Ẹ ṣọdún ọdún yìí, ẹ ṣe tẹ̀mí tó tọmọ ta ikú tí baálẹ̀ ọ̀rọ̀ o. Ori-Ade ti lọ gbé aṣọ ńlá míì báyìí. Aṣọ aláràǹbarà òun ló tún gbé. Bàbá wa Ádámọ̀ ibẹ̀ ni Ori-Ade lóde yìí. Lẹ́yìn èyí ó dé ọ̀dọ̀ kábíyèsí ọba Oníbà. Owó ni wọ́n tún gbé sí lábẹ́ yìí. Tá a bá tún wo aṣọ míì tí Ori-Ade tún dé yìí tó ń gbé yìí, dọ́là ni wọ́n fi ṣe aṣọ yìí. Oníbà ẹ kú ọdún àrọ̀ nítán nílé yín o. Àwọn lọ́balọ́ba ni wọ́n ń náwó fún Ori-Ade yìí. Ìyá gan ti Ìkọ̀tún, àwọn ni wọ́n tún ń náwó fún Ori-Ade yìí. Ọba Oniba Ekun gangan fúnra rẹ̀ ló wà wájú. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn ni wọ́n ń ná owó. Bàbá ọba ni wọ́n ń ná owó fún ní Ori-Ade yìí. Ori-Ade ti gun orí stage lọ bá àwọn oníbàtà. Aṣọ dọ́là yìí tó gbé yìí òun ló máa fi gun odó. Ẹ ti ká wo bí orí odó ẹ̀ ṣe rí. Àkàngbó, àkàntọ́,
àkànfọ́ pawọ́ àkànfọ́ ìdíjọ́bì. Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ ẹ̀ lórí odó.
Oniba Ekun. Oniba sọ pé òun ń pè é lójú, òun ń pè lẹ́yìn. Gbogbo àti ọmọ sí ẹjọ́ tó fi ìtàkà òṣì dẹnu. Nílò gbèsò dúdú òṣèbí ọmọ. Oníbẹ̀rẹ̀ o, ìgbà yìí wọ́n lọ sọ́yẹ̀ ìbọ̀bà rẹ̀. Ìlú onígbẹ́jù, ọmọ ṣèdíwúrú, oṣòlọ́mọ kí n tó ṣerú. Ilẹ̀ tí ọmọ ọgbọ́dọ̀ máa bẹ̀yàn, àìdèdè kẹyàn. Lọ́sọ̀rọ̀ ọ̀gbẹ́ ti gbẹ̀rẹ̀ ọ̀yọ́, ọmọ mẹ́fà ní ìrọ̀gbọ́dọ̀ kan. Ìdí àròkú ẹ̀dá tuntun.
tí gbé lójú ọ̀lọ́wọ́ ẹ̀. Ori-Ade ti bọ́lẹ̀ báyìí àtàlẹ̀ àtàyà ẹ bá a ṣe kórí ọba. Àtàlẹ̀ àtàyà ẹ bá a ṣe kórí ọba. Ó ti yẹ Oniba tẹlẹ́gàn lókù èyí ti yẹ kábíyèsí kúnná. Ori-Ade ti bẹ̀rẹ̀ sí ní rí ṣọba yìí. Kábíyèsí Oniba owó gidigidi ni wọ́n ná o fún gbogbo àwọn eégún tó jáde ń bẹ̀. Mo rántí pé bí wọ́n ṣe fún eégún àwọn akéwì ní bẹ́ẹ̀lì kọ̀ọ̀kan 50,000 bẹ́ẹ̀ ni baálé ìjẹ́ òdùró làwọn náà fún eégún kọ̀ọ̀kan 50,000 eégún kọ̀ọ̀kan.
ẹ ti ń wo bí Ori-Ade bó ṣe ń yí aṣọ. Ke abi koko didi ọmọ ẹlẹ́bẹ̀ abi koko didi yọkọlu kò wá tán bí yọkọlu kò wá tán bí. Ó ń di ọ̀kẹ́ tìdí ọ̀kẹ́ ló ń náwó fún Ori-Ade yìí. Àwọn lọ́balọ́ba ni wọ́n wá náwó fún Ori-Ade yìí. Gbogbo àwọn ọba tá a bá dárúkọ àfiṣàbójútó ẹ̀fọ́ríjì wa o. Ọlọ́tọ̀ ti ìlú Ọ̀tọ̀ Àwórì, bákan náà ni ọba elégbè ti ìlú Ẹ̀gbè. Ẹ kú ìnáwó. Àkí kábíyèsí ọlọ́tọ̀ ẹ kú palẹ̀mọ́ ọdún eégún lọ́dọ̀ yín lọ́wọ́. Bákan náà ni àkí ẹ kú palẹ̀mọ́ ti anniversary ìgbà ọdún kan ni o. Ori-Ade ló ń yíṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ rí i pé wọ́n ti fa ìlà sílẹ̀ fún Ori-Ade inú ìlà yìí, ibẹ̀ ló ti ń yíṣọ́ yìí. Ẹ ti ń ka iye tó yí. Ẹlẹ́gbẹ́dá wọ́n ń bójútó àwọn eégún yìí. Ẹ mọ̀ pé oríkì ló ń ro Ẹlẹ́gbẹ́dá, ọmọ làkà ò ṣe é fìlájà, ọmọ eégún kékeré ò ṣe é gbéjó. Ẹ kú wọ bàbá o. Ẹ̀dẹ̀ kú palẹ̀mọ́ eégún yìí tó máa ṣeré ní Ìdìmú. Àjẹmọ́ apéjú ṣe ni o. Abikoko didi ọmọ ẹlẹ́bẹ̀ abikoko didi yọkọlu kò wá tán bí. Bọ́ gbangba kúrò ní kọ̀rọ̀, bọ́ gbangba ní gbangba, ọ̀rọ̀ kọ̀rọ̀ ní gbangba ló gbà, máa bọ̀ ní gbangba. Ọ̀lẹ kò lè jà ọ̀dẹ kò lè jà. Ó bá mi lákìtàn ó kó mi sán. Ọ̀lẹ láì ló.
eégún tó ń ṣeré gidigidi òun ni Ori-Ade Egun ọba Oniba. Ọba ẹlẹ́kùpà ti ẹkùpà mo rí bẹ̀ ẹ jókòó ń bẹ̀ dáadáa. ẹ rí pé Ori-Ade ó ń gbé aṣọ bẹ́ẹ̀ ló ń yí mẹ́sàn-án mẹ́wàá. bẹ́ẹ̀ ni Ajé ọmọ ìyá àgàn ọ̀kọ̀tún ó dúró ti gbágbá. bákan náà Báṣọ̀run àwọn náà wà pẹ̀lú ẹ̀. ẹ rí i pé gbogbo aṣọ sí Ori-Ade kó jáde gbogbo ẹ̀ ló bẹ̀ sí. àbúrò Oniba Ekun náwó gbogbo àbúrò Oniba ajímọ̀ sùúrù gbogbo pápátá kí o àti bàbá rà bálẹ̀ ẹkú àdúrótì o ẹkú náwó ọdún o. Ori-Ade ló ń gbé aṣọ ló ń gbókìtì pẹ̀lú aṣọ yìí. Ori-Ade lẹ́ni tó ń yíṣọ́ lọ́wọ́ yìí. Egun Ori-Ade yìí ó ń ṣeré gidigidi ẹ̀gbọ́n ní ẹ̀.
bẹ́ẹ̀ ni àwọn kan ni wọ́n kà á wọ́n ń pè 50 wọ́n ń pè 52 mélòó lẹ fẹ́ kà nú ẹ̀. bẹ́ẹ̀ ni orin ìwúrí ló ń lọ lẹ́nu àwọn ìyá àgbọ̀jẹ̀. aṣọ ló ń yí eré gidi ló ṣe. wọ́n ní ó ti di 62. aṣọ sí Ori-Ade tó ti rí ó ti di 63 bẹ́ẹ̀ yẹn ó di 64 ẹ̀wù àrà tó fi ń yí àwọn aṣọ yìí. ẹ̀sùn bẹ́ẹ̀ yóò ẹ̀ ṣe igbó bẹ́ẹ̀ kan bá tíráì tó fa ọkọ̀ aṣọ ìbá dákòfò. Ori-Ade pé bàbá gbé. Ori-Ade eré gidi ló ń ṣe o. ẹ̀yin náà ti ń gbọ́ iye tó dà. Ori-Ade ò mà kú ewu náà kì í pàwòdì àwòdì ó kú ewu ọba Oniba ó mà kú ewu náà kì í pàwòdì àwòdì ó kú ewu gbogbo ọjà Ìbà ẹ kú ewu náà kì í pàwòdì gbogbo ọba ládéládé ń kalẹ̀ ẹ kú ewu bẹ́ẹ̀lì ni ọba tún fún Ori-Ade yìí ẹ rí pé bẹ́ẹ̀lì ní kábíyèsí ni wọ́n ná fún Ori-Ade nígbà tó di alábala. bákan náà ni a kí bàbá wa ayémojúbà ẹ kú ewu iná kì í pa àwòdì ó kú ewu.
ìdánwò tí ń wò tí Ori-Ade tó ti ń dà yìí. ìdán kan òun tún ni Ori-Ade ló tún dà yìí. ọba Sulaimon Raji ẹkún náwó owó ẹ̀yẹ ò ní sú yín náà o. ẹkú ọdún ẹ máa kú àṣeyẹ ẹkú ọdún bàbá o. tọdún tó ń bọ̀ á bá wa láyọ̀ àtàlàáfíà ara o. á tún dùn jù báyìí lọ. kábíyèsí ọba Oniba ẹ nífọdún yìí dágbére fáyé o. ẹ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. ẹ nífọdún yìí ṣàṣemọ́ o. lẹ́yìn wọ́n padà sí ààfin. gbogbo àwọn ọmọ ilé ọba, gbogbo àwọn olórí, gbogbo wọn pátá ni wọ́n dúró pẹ̀lú kábíyèsí àti bàbá ọba. nínú fọ́nrán míì tẹ́tí máa pàdé lórúkọ aláṣẹ àtọ̀dúdarí iléeṣẹ́ Lutasima Record International. ilé onílé wa ọ̀nà náà wà á ní gbẹ́sọ̀nù bí ó ṣe bí wọn.